Ifeoma tó bá pè eléyìí náà lẹ̀ ó tún gba dáórì lọ́wọ́ ọkùnrin mi. Ọkùnrin mélòó ní ó san dáórì lórí rẹ̀? Ṣé dáórì tí wọ́n san lórí ọmọge iná wọ́n san lórí adélébọ̀ lọ́dọ̀ yín ni? Mo ti bí ọ ní jump question. Mo ń bọ̀. Welcome to the channel. Please subscribe. Orúkọ yín àti tó gbé yín lórí ètò Kokoro Alate. Orúkọ mi ni Aríṣekọ́lá Balógun láti Àgbòwó. Kí ló ṣẹlẹ̀? Ó tún ṣẹlẹ̀ ní pé mo mẹ́jọ. Ẹ ti sọkọ yín. Ẹ ti sọkọ yín. Orúkọ mi ni Aríṣekọ́lá Balógun láti Àgbòwó. Tẹ bá ní domi kẹ́ mú mi o, kínú kẹ́ sọ̀rọ̀ sókè ni wọ́n sì gbọ́ yín o. Ọ̀yá. Mo mú ẹjọ́ Madam Comfort ìyá IK. Madam Comfort ìyá IK. Yes. Kí ni wọ́n ṣe? Tí gbogbo èèyàn mọ̀ sí ìyá Ìbò. Ìyá Ìbò. Tó ń tẹ́pà ní oríta UI. Tó ń tẹ́pà lóríta UI. Bẹ́ẹ̀ni. Madam Comfort ìyá IK. Yes. Tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ìyá Ìbò tó ń tẹ́pà ní oríta UI. Ẹ káalẹ́ o. Wọ́n lẹ́jọ́ yín la wọ́n wà bí. Bẹ́ẹ̀ni. Àwọn méjì àti ìyàwó yín. Yes. Ok, kí ló ṣẹlẹ̀? Àti ẹjọ́ tiẹ̀ náà. So ohun tó ṣẹlẹ̀ pé wọ́n gba ọmọ lọ́wọ́ mi. Wọ́n náà mi gbọ́dọ̀ débi tí àwọn ọmọ wà. Wípé tí àwọn bá rí mi pẹ̀lú àwọn ọmọ yẹn, àwọn máa di ẹrù òdì lé mi lórí. Àwọn ọmọ wo? Ọmọ títí mi. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tún lọ sí school àwọn ọmọ mi. Wọ́n lọ change orúkọ àti orúkọ sọ́ọ̀nì mi. Ok. Ìgbà wo ó ti tó gbà ó tẹ̀ ti divorce pẹ̀lú wọn? A ti kọ́kọ́ wá sí bíbá ẹ̀rí tẹ́lẹ̀ tí ẹjọ́ kan tí a gbé wọn tán nǹkan obìnrin kan tó gún ọkọ ẹ̀ lọ́bẹ látòjú òun. Sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ok, ìyàwó yín gún lọ́bẹ látòjú òun gbà. Bẹ́ẹ̀ni ní bíbá ẹ̀ tí wọ́n fi da bíbá ẹ̀rú lálẹ́ ẹjọ́ yẹn. Ok. So ó wá ṣẹlẹ̀ pé torí kí ni gẹ́tì àwọn fáàtì kan ló jẹ́ kí n gbà padà gbà yẹn mo dẹ̀ ti gẹ́tẹ̀. So báyìí wọ́n á ní pé àwọn ò fẹ́ kí n rí ọmọ yẹn then wọ́n tún wá lọ change orúkọ àwọn ọmọ yẹn àti sọ́ọ̀nì mu. So mo wá fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà bá mi bí wọn èsì tí ìyá yẹn àti ọmọ yẹn tí wọ́n fi ní mi ní ẹ̀tọ́ láti dọ́dọ̀ àwọn ọmọ mi mo dẹ̀ fẹ́ tọ́jú àwọn ọmọ mi. Ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ ń gbé báyìí. Bẹ́ẹ̀ni bọ̀tà Àgbòwó lájọ wà. Àgbòwó nìbọ ẹ̀ gbé papọ̀. Àgbé papọ̀. Ọmọ mélòó làwọn ọmọ náà? Méjì. Àkọ́bí yín ọmọ ọdún mélòó ni? 8 years. Ìkejì ọmọ ọdún mélòó ni? 2 years. Wọ́n ní lè láwọn ọmọ yẹn mọ́. Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ travel next week wọ́n lọ sílùú wọn wọ́n fẹ́ kọ́ ọmọ lọ. Wọ́n ti wá change orúkọ ọmọ. Bẹ́ẹ̀ni. Kúrò ní sọ́ọ̀nì ó jẹ́ orúkọ tí. Aríṣekọ́lá. Ní sọ́ọ̀nì mi tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ni àwọn ọmọ wa ń jẹ́ sí? Nnana. Yes. Nnana kí ni orúkọ àkọ́kọ́? Orúkọ Miriam. Nnana Miriam. Bẹ́ẹ̀ni. No wọ́n sọ di Elizabeth. Ó di Nnana Elizabeth. Yes. Ìkejì náà di Nnana. Kílẹ̀ yín sọ tẹ́lẹ̀. Abdulsamad. Ok, wá di Nnana nǹkan mi. Ṣé iná pọ̀ yẹn? Òun ni wọ́n pọ̀ yẹn. Ok. Yes. N tẹ́ fẹ́ ni pé. Mo fẹ́ gba àwọn ọmọ mi. Gbà kí wọ́n fẹ́ kó wọn travel. Bẹ́ẹ̀ni. Wọ́n ti kọ́kọ́ change orúkọ wọn. Wọ́n ti kọ́kọ́ change orúkọ bẹ́ẹ̀ni tí wọ́n fẹ́ kó wọn lọ sílùú wọn. Wọ́n dẹ̀ ń travel next week because wọ́n fẹ́ lọ sí burial kan nílùú wọn. Ok. Yes sir. Ẹ káalẹ́ mà. Ẹ ká sọ. Ẹ bá mi lo microphone yẹn dáadáa. Okay sir. Ẹ tẹ́ ní ọdún mélòó sà? Ó ti ń lọ 50 years. Ṣé ti gbọ́? Àwọn kan ní ojú yín dàbí ojú ọmọ kékeré. Bẹ́ẹ̀ni bíbí mo ní bẹ́ẹ̀. Wọ́n ti ń lọ 50 years wọn ń sọmọdé o. Ẹ lè sọ Yorùbá? Ẹ lè gbọ́n tí wọ́n sọ? Mo gbọ́ sà. Ẹ dákun ẹ bá mi sọ sí. Okay sir. Wọ́n ní ẹ ti gbọmọ lọ́wọ́ àwọn ẹ ti change orúkọ wọn kúrò ní orúkọ àwọn ẹ dẹ̀ tún kó wọn lọ sí ìlú yín pé wọn ò dẹ̀ lè rí àwọn ọmọ mọ́ kí ló ṣẹlẹ̀? Ní tó ṣẹlẹ̀ ni pé kò kí ń fún mi lówó oúnjẹ kò sì kí ń fáwọn ọmọ lówó oúnjẹ kò wà responsible lórí àwọn ọmọ
ó ti àwọn ọmọ sí mi ni èmi ni mò ń dá ṣe gbogbo àtàyàn àti ìyá mi ọ̀dọ̀ ìyá mi làwọn ọmọ mi wà so àjọ ń ṣe gbogbo ẹ̀ náà ni ó wá dé nísìn ó lóun fẹ́ gbọ́mọ báwo ló ṣe máa gbọ́mọ ọmọ tí o tọ́jú tó o ní ẹ̀tọ́ lórí ẹ̀ tó o ṣe kankan lórí ẹ̀ tó o ṣàyè dédé pé o fẹ́ gbọ́mọ ṣé o máa jẹ́ bàbá ọmọ lásán báyẹn ni it's not right now ó dẹ̀ láwọn kankan tó yẹ kó o ti ṣe tó o dẹ̀ ṣe ọmọ Ìgbò ni mí lọ́dọ̀ ti wá o wàá sanwó orí ìgbà tó wá ọjọ́ kìíní ọ̀nà tó wá tó lòun fi wá ṣe kínní ìgò ṣìnáàbù ló gbé wá bó dẹ̀ ṣe gbé wá ni pé ó fi ṣó pé òun ló ń lóyún ní táìmù yẹn bẹ́ẹ̀ ní ìsinmi ó fi wá ó fọ́ máa claim ọmọ tó tọ́jú tó ṣe kankan lórí ẹ̀ so ó sọ pé mò ń travel mi ì travel o Ìbàdàn náà mo ṣì wà mi ì tí travel báyìí o irọ́ nìyẹn mi ì travel báyìí Ìbàdàn ni mo wà yìí. ẹ súnmọ́ Mike. Yes, sir. ìgbà wo ó ti tó gbà wo tí ẹ ti jọ lọ lọ́tọ̀ọ̀tọ̀. last year náà ni kò tí ju bíi September lọ. ó tó di pé ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ìgbà wo lẹ take àwọn ọmọ yín last. January ọdún yìí. January ọdún yìí. Yes. kí ni àwọn ojúṣe tẹ́ ẹ ṣe lórí wọn. mo fún ní oúnjẹ then aṣọ táwọn ọmọ yẹn máa wọ̀ ìfúkọ̀ January yẹn di ọdún yìí mo kó àwọn aṣọ kan lọ fún òun àtìyẹ ìjọ yẹn gangan nìyá yẹn sọ pé mi gbọ́dọ̀ dọdọ àwọn ọmọ yẹn mọ́ even àwọn tó ń gbé lọ́dọ̀ wọn tó ń ṣe POS wọ́n lè jẹ́rìí sí because ibẹ̀ ni mo ti máa ń withdraw owó láti fún wọn even gan ní ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi kò sí táyìn tó wá bí kò ní sí lọ́dọ̀ mi every night ló máa wá gbowó oúnjẹ àwọn ọmọ tí màmá yẹn ẹ̀dọ́ mọ̀ wọ́n kàn pààrọ̀ ni. wọ́n máa wá gbowó oúnjẹ àwọn ọmọ lọ́dọ̀ mi. wọ́n máa ń gbowó bó ṣe wà yẹn every night kò sẹ́ni tí kò mọ̀. ikú máa wá gbowó lọ́wọ́ oúnjẹ ìfún mi ọ̀sán kò lè máa ràn ọmọ tó ti kọ́kọ́ bí síbì kan yẹn kò lè máa ràn ọmọ yẹn wá láti wá gbowó oúnjẹ ọ̀sán lọ́dọ̀ yín. lọ́dọ̀ mi tí kò sẹ́ni tí kò mọ̀. ok tẹ́ bá lè máa take care àwọn ọmọ yín láti máa sanwó oúnjẹ bẹ́ẹ̀ yẹn. àtọmọ tó mú wa tó kọ́kọ́ bí yẹn. tó kọ́kọ́ bí síbò mi ẹ máa fún wọn lọ. tó mú ọmọ yẹn pẹ̀lú pé ọmọ mi. ok tẹ́ bá lè máa tọ́jú àwọn bẹ́ẹ̀ yẹn kí ni tẹ́ ẹ ṣe nípa school wọn. nípa school èmi náà mò ń sanwó school àwọn ọmọ yẹn because private school làwọn ọmọ yẹn lọ tẹ́lẹ̀ but instead tó ṣẹlẹ̀ gbà yẹn ló fi kó ọmọ yẹn tó fi mú lọ public but síbẹ̀síbẹ̀ náà èmi mò ń sanwó yẹn mo dẹ̀ fún wọn ní mò ń ra ìwé táwọn ọmọ yẹn máa lò. kí ni àwọn tẹ́ ẹ̀ san ní school yẹn nígbà tó ti bọ́ sí public nsìn kí ni àwọn ojúṣe tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ pé wọ́n sanwó school bẹ́ẹ̀. àwọn notebook ẹ̀yin lè ń rà. èmi mò ń rà then àwọn owó aṣọ school èmi mò ń rà then wọ́n máa ń béèrè àwọn owó kan pé owó PTA mo máa ń ṣe yẹn náà. so wọ́n dẹ̀ dá yín mọ́ school táwọn ọmọ yín lọ. ní school wọn o sẹ́kùn ló mú ọmọ yẹn lọ sí school yẹn to change so tábà ti jọ lọ á ní òun lòún mú lọ so òun ló máa attend sáwọn teacher wọn but èmi mò ń fún lówó yẹn. ok ìgbà tẹ́ ń sanwó àwọn ọmọ yẹn. bẹ́ẹ̀ni. ẹ gba receipt kankan rí. no mi gba receipt. so ìgbà tẹ́ bá dé ẹ̀ẹ́dẹ̀jọ́ lọ school yẹn rí àtàwọn. àtijọ́ lọ bí ẹ̀ẹ̀mejì. ok ṣé wọ́n pe àwọn ọmọ yín jáde síta rí tẹ́ rí wọn. bẹ́ẹ̀ni. orúkọ wo náà fi pè wọ́n. ẹ̀hún tó ṣẹlẹ̀ pé ibi tí wọ́n ti ṣe PTA wọ́n kàn lọ kó wọ́n lọ mú wọn láti inú kíláàsì wọn so wá sọ́dọ̀ wa ni. ẹ̀yọ́ máa bóyá wọ́n ti change sọ́ọ̀nì mú wọn bí nǹkan kan gbà. ọjọ́ tí mo kàn lọ sí area school wọn yẹn so mo kàn ní àkínyànjú sí àwọn ọmọ ní school so mo débẹ̀ lọ́jọ́ yẹn tí mo ní mo béèrè àríṣekọ́lá Mariam so àwọn teacher yẹn sọ pé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ a ti wá sínú kíláàsì rí ibi báyìí ló wà so wọ́n ní kò kí ń ṣe bí báyìí so mo wá lọ́mọ yẹn nìyẹn pé ọmọ mi lélẹ́yìí so bó náà ṣe wá jáde wọ́n ní ọmọ yẹn lélẹ́yìí mo ní yes so ẹni wá ní pé kì í sọ ọmọ yẹn pé because kí lórúkọ ọmọ tẹ́yìn wá mo ní àríṣekọ́lá Mariam wọ́n ní ọmọ yìí Elizabeth ìnana ló ń jẹ́ so ìyẹ́ tó máa wá síbi lọ́sàn ọmọ Ìgbò ni wípé then Christian so ẹ̀yin tẹ́ wá ń sìn Muslim ní then orúkọ Muslim ẹ̀tún dárúkọ so kì í sọ ọmọ yín wọ́n ní láti
pariwo lè lé mi lórí lọ́jọ́ yẹn. Wọ́n ní mo fẹ́ jí ọmọ gbé because wọ́n ní Yorùbá ni mí Muslim dẹ̀ ni mí but wọ́n ní Igbo ni òun but àwọn tó wà ń bẹ̀ yẹn ló dá sọ̀rọ̀ yẹn tí wọ́n mọ̀ mí àwọn ló sọ pé àwọn mẹ́ni so tó bá ti dọ̀sán ṣọ́ọ̀pù ẹ̀wọ̀ ẹni làwọn ọmọ yẹn máa ń wà so àwọn tíṣà náà wá rí i pé àwòtọ́ ni so wọ́n ní láti bẹ̀ mí pé kí n má bínú wípé orúkọ yẹn ló jẹ́ káwọn misbehave báyìí so ó tó jẹ́ kí n mọ̀ jẹ́ ẹni pé ó ti change orúkọ ọmọ. ṣé ẹ ti change orúkọ lóòótọ́. mo ti change orúkọ. ta ló orúkọ wo lẹ change ẹ sí yẹn ẹ súnmọ́ kí nìyẹn dáadáa. orúkọ bàbá mi. bàbá yín why. nígbà tí o ṣètò lórí àwọn ọmọ ni kò tọ́jú mi kò dẹ̀ tọ́jú àwọn ọmọ gbogbo tó sọ yẹn ní ìsìn irọ́ ni kò sóòótọ́ kankan nínú tó sọ yẹn ní ìsìn kò sóòótọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ kò sóòótọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ kí n change ẹ̀. ẹ change orúkọ. lọ́dọ̀ tí wàá dẹ̀ ní ẹni tí ò bá ọkùnrin tí ò bá ti sanwó orí ìyàwó ẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí i ọ̀ǹtí tó bá tó sanwó orí mi kí n tó lè bá change orúkọ yẹn padà. ṣé ẹ faramọ́ pé gbogbo àṣà all culture must bow down for the constitution of the land. We have culture and tradition and we have constitution to bind you together as Nigerian. Hausa, Igbo, Yoruba, Fulani, Fufude, Fulani, Ijo, Itsekiri, call it anything. Anybody to bá ti jẹ́ Nigeria, we must obey a single constitution. Constitution of Federal Republic of Nigeria. Àṣà Yorùbá làṣà wa bá ṣe máa ṣe ń bẹ̀ nìyí. Àṣà Igbo làṣà wa bá ṣe máa ṣe ń bẹ̀ nìyí. Àṣà Hausa làṣà wa bá ṣe máa ṣe ń bẹ̀ nìyí. Gbogbo ẹ̀ gbọ́dọ̀ forí balẹ̀ fún constitution orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ gbà bẹ́ẹ̀? Ó ní ò ní fa wàhálà. Ó ní ò ní fa ẹlẹ́yàmẹ̀yà. Ó ní ò ní fa ẹni tó lè da ìlú rú. Constitution of Federal Republic of Nigeria kò fààyè gbà yín láti kàn lọ change orúkọ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn. Ẹ ní láti gbé ìgbésẹ̀. A ní àwọn ibìkan lábẹ́ òfin. A ní ministry tẹ́lẹ̀ lọ report máa yìí. A ní àwọn ibi tẹ́lẹ̀ lọ tí wọ́n á handle ẹ̀ tí wọ́n á take responsible láti ṣe ojúṣe tó yẹ kó ṣe. Kò sanwó orí yín ó fún yín lóyún àkọ́kọ́. Kò sanwó orí yín ó fún yín lóyún ẹ̀kejì. Káàtì lákọ̀ọ́kọ́ sí èsì kí ló dé tí ẹ insist wá lọ sanwó orí yín kó tó fún yín lóyún kejì. Àbí ẹ ti ní plan láti kó ọmọ lọ́njọ́ kan. No. Because ẹ bá sọ pé constitution àti òfin ìlú yín òun ló sọ pé kẹ́ ẹ máa kó ọmọ ọlọ́mọ kẹ́ ẹ máa sọ lóko bàbá yín láì jẹ́ pé bàbá yín ló fún yín lóyún. Tí ó jẹ́ pé constitution ìlú tiwọn náà culture ìlú yín sọ bẹ́ẹ̀ tí ó jẹ́ pé culture ìlú tiwọn náà tó jẹ́ Yorùbá ó sì takò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ̀rí pé ó ti fẹ́ dìjà ẹlẹ́yàmẹ̀yà? Yorùbá ó yarí pé what nonsense. Ẹ ṣe láti sọ ọmọ wa lórúkọ bàbá àti yín. Ìgbò náà yarí pé what nonsense. Ó ṣe láti mọ fọmọ mi lóyún láì ṣe nǹkan orí rẹ̀ láì pé dáórí ẹ̀ yóò wá di ẹlẹ́yàmẹ̀yà wàhálà wà ṣẹlẹ̀. Wọ́n kí ló dé tá àkúkú lọ sí ọ̀dọ̀ constitution gan. Òfin tó yẹ pé ó mú Ìgbò lọ́wọ́ ó mú Hausa lọ́wọ́ ó mú Yorùbá lọ́wọ́. Òfin yẹn òun ló wá ń ṣiṣẹ́ lórí àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a jọ ní Nàìjíríà àtàwọn míì náà o ṣùgbọ́n tá a tò wọ́n máwọn kan. Mr. Man. Yes, sir. Súnmọ́ microphone. Yes, sir. Kí ló bá débi kọ́ ọmọ bóbìnrin sọ̀kọ́ ọmọ fún lóyún láìsí ojúṣe rẹ̀ lórí rẹ̀. Ẹ ṣe àlàyé. Mùsùlùmí náà ló pera rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Nínú Islam tíyàn bá fẹ́ fẹ́yàwó yóò sojúṣe rẹ̀ ó ní lànà bí èèyàn ṣe máa ń ṣe. Ọmọ téèyàn bá bí nínú Islam láì jẹ́ pé èèyàn lọ sojúṣe rẹ̀ ó san sàdáàkì ó ṣe ákídù nìkáì kó o tó ṣe wàlímọ́tò nìkáì tó o bá tiẹ̀ rí wàlímọ́tò nìkáì ṣe wàásà tiẹ̀ ṣe ákídù nìkáì níbi tó ti san àwọn nǹkan tí wọ́n fẹ́ fún wọn gẹ́gẹ́ bí ojúṣe wọn. Number 1 nìyẹn. Number 2 nígbà tó o mọ̀ wípé ìyàwó ọ̀fẹ́ lọ fẹ́ kìí ṣe ìyàwó tó sojúṣe lé lórí kí ló dé tó o fẹ́ Yorùbá
àwọn Yorùbá ni wọ́n mọ̀ pé àbùn ọlọ́mọ o gbowó orí rẹ̀ padà o àta ọmọ wa o ibi táwọn ti máa jẹ́ pé owó orí ni pride wọn bàbá ọmọbìnrin yóò tí inú ojú tì ní ọ wà láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ó dijọ́ tó bá tó sanwó orí ẹ̀ náà ó dijọ́ tó bá tó san dáórí ẹ̀ ẹjọ́ ìṣẹ́jú ẹni ká mọ̀ dá orí Yorùbá ńlẹ̀ tó lọ fẹ́ Ìgbò téèyàn bá fẹ́ Ìgbò ńlẹ̀ Yorùbá ń bì á ti mọ̀ pé olówó ni àpò ẹ̀kún Ìgbò gan tí ó fẹ́ Ìgbò ó ní ọjọ́ tí wọ́n fi máa tarin ta nǹkan kan lọ́dọ̀ Uchekínṣe nǹkan kan ni wọ́n fi ẹlòmíì ọ̀sọ́mọ ọ̀dọ̀ yọ pẹ́pẹ́pẹ́ gbogbo owó tó bá níbi ọ̀fẹ́ lọ fi fẹ́yàwó ń lu wọn ni kí ló dé tó jígbà Ìgbò ti wọ̀ ẹni tí ó fẹ́ ọmọ ọlọ́mọ yóò sọ̀rọ̀ olóró kí ló dé tó sanwó orí rẹ̀ inú ìbànújẹ́ ló wà pípọ̀ sanwó orí òun. sẹ́rí táìmù gbà yẹn mo lọ ta yọjú sí màmí tí wọ́n ní pé a máa ṣe àwọn nǹkan tá a máa ṣe mo sọ wọn pé owó pọ̀ lọ́wọ́ mi fọ̀ náà wọ́n dẹ̀ sọ pé ìwọ̀nba nǹkan tá a bá lè ṣe ń gbà yẹn wípé ká tẹ̀ kọ́kọ́ ṣe àwọn kankan náà so wọ́n fún mi lísìtì àwọn kankan pé a gbúdọ̀ ṣe lára àwọn kan tí wọ́n ní a máa ṣe ni pé ọtí sinap original tó ní kọ́ọ̀pù àwọn máa gbà so mo dẹ̀ gbé lọ mo fún wọn ní àtàrí wọ́n gba obì orógbó ṣúgà iyọ̀ wọ́n dẹ̀ gba cabin biscuit wọ́n dẹ̀ fowó lé so gbogbo yẹn ló ń gbà yẹn. ṣé dáórì ẹ̀ nìyẹn. àwọn nǹkan tí wọ́n ní ká kọ́kọ́ mú wá nìyẹn. Madam, what is your dowry? My dowry is that ìgò ṣìnáàbù yẹn wọ́n máa gbé wálẹ̀ mẹ́ta àtàwọn òbí àti àwọn ọ̀tàrí yẹn. ìlú àwọn ọmọ yìí bó ti jẹ́yàwó nínú ilé rẹ̀ yẹn kò gbọ́dọ̀ kú tí ìkankan bá ṣẹlẹ̀ sí láì san dáórì rẹ̀ ó san kódà lẹ́yìn ìgbà tó kú gan ó tún san dáórì rẹ̀ yẹn àbí. ìmí ìwà nínú ìlú tó yẹ pé ó sùn tó kú ẹ̀ ìmí ìwà àwọn fomi ìwẹ̀ ó mu omi hun ọmọ bíi ọtẹ rí sí máa sọ lọ dáórì rẹ̀. wàá tún mú àwọn èèyàn àwọn ọkùnrin tó stand dáadáa nínú fámìlì rẹ̀ wàá tún mú sí then wàá tún wá mú. yóò mú àwọn ọkùnrin ṣiṣẹ́ mọ̀ sí wọn ni. tí wọ́n fi wá bá wá tí wọ́n fi wá tọrọ rẹ̀ ok. then wàá tún wá mú owó sí wàá mú owó sí 2.5 million ó ní wàá mú sí sáwọn kan tó gbé wá ó ní owó tí wàá mú sí nìyẹn kó tó lè gbà mí. 2.5 million. Yes, sir. A lè bẹ̀bẹ̀ kó dín. Kò lè dín o. So o ti fẹ́ yàwó mi? Tètè fẹ́ yàwó mi kò máa ṣòtò. Mami, ẹ̀yin lẹ́ ń tẹ́pà ń UI. Sáà lè bẹ̀bẹ̀ kó dín. Ẹ rántí pé ẹ̀yin náà mú mi wá ń bí o. Ẹ rántí pé àwa hostile sí yín o ṣé àlè bẹ̀bẹ̀ kí ó dín ní ọkùnrin yóò ní 2.5 million. ṣẹ́rí kì í ṣe pé o ẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀tì tí ìwà bá dà. dìde màmá ẹ mọ̀ bọ̀ dìde túmọ̀ máìkì mà. so ẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ tó bá jẹ́ pé ìwà bá dà torí owó yìí kì í ṣe ẹnìkan ló fẹ́ jẹ́ ni gbogbo fámìlì ló pẹ̀ owó yìí nínú owó yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n fi rà ní a lè pín lọ́nà méjì ká fi ra àwọn nǹkan obìnrin lè lò nínú ilé tó lè lò lọ́dọ̀ àní ṣètò gẹ́tì. wọ́n jẹ́ mi ó yé mi. so ìwà ò dáa kò ní ìwà tó dáa kò dé ní òótọ́ ọ̀rọ̀ ṣé ẹ rí from example ní ìsín tó wá fẹ́ gbọ́ ọmọ nígbà tó wọ́n lóyún ọmọ yìí ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ sísè kò mú síta 7,000 lẹ ọmọ mi ò fi treat ara ó ń bọ̀ ó gbé èyí tó obìnrin lọ sí school nígbà tó wá ń padà bọ̀ kó tọ̀ ní ó ṣe ó béèrè báyìí ìgò kan ń bù nídìí tẹ́ bá rí ìhò tó ṣẹlẹ̀ sí ni
àárọ̀ ṣe àti kémèsì tó wà nítòsí torí bó ṣe jẹ́ fi ń yọ ṣíṣe kò yọ síta owó oúnjẹ kò kí fún wa lówó oúnjẹ tó yanjú 500 ọjọ́ méjì kí ni 500 jẹ́ lọ́jọ́ méjì ṣé irú eléyìí tó wà lẹ́yìn ṣé kò ní parí oúnjẹ 500 tó bá jẹ́ pé máa rà níta kò ní tọ́jú ọmọ ṣèlíṣe ló wá fi bògá ni ó fẹ́ gbọ́ ọmọ èmi ń tọ́jú wọn látọdún mélòó kàkà kó wá ilé kó kó àwọn fámìlì kó lọ kó sínú ilé ó wá ń lọ sùn ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ìlísì ẹnìkan ló ní ó dé ń tọrọ ibẹ̀ yẹn ló tún wá ń lọ sùn òkè ṣé nínú ṣọ́ọ̀bù lọ́mọ yìí yóò wá kó àwọn ọmọ méjì kó wá máa sùn nígbà tó bí ọmọ yìí ó yá owó ó fi gba ilé yẹn ọdún yẹn nínú ọdún yẹn nìkan ni nígbà tó owó tó ó fi san owó ọdún yẹn wá tọ́ ni kò san owó mi ló wá lé wọn sọ́dọ̀ tèmi láti wáyé bí tẹ́lẹ̀ ìgbà tá a wáyé bí owó tó mọ́ mi pa níbòmí tó ó lọ máa bá àwọn èèyàn máa ṣiṣẹ́ tó pa 900,000 ó wà lọ́wọ́ àdóòní kò san owó yẹn ló dí ìjà tọmọ mi ó wá òun méjèèjì mo jọ ń jà síra wọn èmi ò mọ̀ mi ò sí ń bẹ̀ mi dẹ̀ ní ìdájọ́ nǹkan tí mi mọ̀ pa ni mo ti rí èjè lára ọmọ tèmi bẹ̀tẹ̀ lára tìá èjè yẹn pọ̀ ju tọ́ ọmọ tèmi lọ so ní 900,000 yẹn ó ti wà lọ́wọ́ wa dóòní kò san ìwọ ọmọ tó kó jọ ni ìwọ sàǹgbà lójoojúmọ́ máa san dóòní tájọ ń sọ̀rọ̀ yìí kò san ìwà ò dáa ọmọ ló wá fẹ́ gbà lẹ́sìn ọmọ tí ò kí ń tọ́jú ọmọ tí ò kí ń tọ́jú ọmọ tí ò kí ń mọ̀ bóyá wọn ò jẹun àbí wọn ò jẹun wọn bá lọ bá a ní ṣọ́ọ̀pù yóò ní pé ẹ má lọ ṣebí ìyá yìí ń ṣiṣẹ́ ṣebí ìyá ló ń tọ́jà ni ìgbà mi yóò rọ ọjà lọ́wọ́ mi kò ní san ń bá wò ó báyìí máa ṣáàfì lè ní ìwà ò dáa at all tó bá mọ̀ pé lòun fẹ́ gba ọmọ kó san owó orí ẹ̀ tó bá san owó orí ìyàwó á fún lọ́mọ skúlù tó sọ̀rọ̀ á nì ó mú èyí tó jẹ́ àkọ́bí lọ sí private school kan ní ọ̀nà Bódìjà market kò san owó ń bẹ̀ àìsan owó ni ló jẹ́ kí ọmọ yẹn ó jáde ó wá máa jókòó tì mí ní ilé bí n bá fẹ́ lọ ọjà màá mú ọmọ lọ sí Bódìjà ìgbà yẹn ni mo sọ̀ǹgò ju ìgbà tí mo wà báyìí lẹ́sìn màá máa gbọ́ ọmọ lọ Bódìjà màá máa lọ ọ̀rọ̀ ọjà wá a ṣe kínní títí èmi ló mú ọmọ lọ sí Emmanuel school mo wá lọ fi orúkọ ọmọ síbẹ̀ kò mọ ọmọ lọ sí school o èmi ló mú ọmọ lọ sí school ibi tó mú ọmọ lọ sí school private school kò lè sanwó kò sanwó mbẹ mo wá lé kúrò ọmọ wa jókòó tì mí n bá fẹ́ lọ ọjà máa mú ọmọ lọ sọ́jà mo ṣe títí kó tèmi wá mú ọmọ lọ sí school kò sí nǹkan tó fẹ́ ṣe gbogbo àná má ṣe ìgbà wo ni lẹ́wàá ṣe ní ìsìn ló wá múra kókókó olóhùn fẹ́ mú ọmọ ní December ló wá mo wá wò ó mi ò mọ nǹkan tó òun pẹ̀lú àwọn tó jọ wà níta tí wọ́n jọ ń pòra wọn tí wọ́n jọ ń ṣòfófó síra wọn ló wá ní ọmọ mi pẹ̀lú àwọn ọlọ́kadà kìnnìkan èmi ti wà nílé mo ti wà ní Ìbàdàn níbí wá bá mi pé màmá alágbájá ewo nǹkan tí mo gbọ́ pé ọmọ rí ń ṣe ó wá ń béèrè ń sọ orúkọ ọmọ mi ó lóun ó bà orúkọ ọmọ mi jẹ́ ó ní kò ní rí ibi tó lè dúró ní Ìbàdàn níbí ó lóun ó bọ orúkọ ajé gbogbo oríta ló kàn ń sọ ọmọ mi káàkiri ni òun wà pẹ̀lú àwọn èèyàn òun lọ sí kìnnìkan ló wá àwọn ọ̀rẹ́ méjì ó wá bá mi pé nǹkan báyìí ní lágbájá ń sọ fún àwọn mo ní máa lọ mọ́dọ̀ ìfẹ́ gbọ́ gbogbo nǹkan ni wá délé ìsìn ló wá ní olóhùn fẹ́ mọ́ ọmọ tó tọ́jú
ọmọ tí ò tọ́jú fún wa lóúnjẹ wà di kókó òkè la wá ilé kẹjọ máa wá papọ̀ kò fẹ́ ṣe é wà ń lọ sùn sí ní ṣọ́ọ̀pù ṣé ṣọ́ọ̀pù ló wà kó àwọn ọmọ méjì wá máa sùn sí gbogbo ìwà rádaràda tó ń hù yẹn ni èmi ò fẹ́ kó máa wá sínú ilé mi mọ́ pé kó lóun wa máa wò ọmọ kí lẹ wá ń wò wá fún ẹ fún wa lóúnjẹ kí lẹ wá máa wò wá fún ẹ má wá ilé mi mọ́ mi ló sọ bẹ́ẹ̀ o Ọlọ́run dáríjì mi ló sọ bẹ́ẹ̀ pé kó má wà mọ́ torí tí n bá máa rí inú wa máa bí mi ọmọ mi obìnrin ò gbọ́ràn ni tó bá jẹ́ pé ó gbọ́ tèmi nì kò ní máa fẹ́ irú ilé ó ti fẹ́yàn tẹ́lẹ̀ tó ti bí ọmọ mẹ́ta obìnrin. ní ọmọ yín. eléyìí. ok ẹ ti bímọ mẹ́ta tẹ́lẹ̀. yes àkọ́bí agbóòbá tó 16 years. bóòbá tó 16 years. ó ti fẹ́yàn tẹ́lẹ̀ ó rárá pamọ́ ìyẹn ó wá deceive ọmọ mi ó bá jẹ́ pé tèmi gbọ́ ni mo sọ fún un pé bó lẹ́wàá fi gbà láti bí lọ síbi kó dáa nì ó ní ẹ lòun ó lọ nígbà tó ní wá bọ́ta ni òun kò mọ nǹkan tó ṣe mọ́ so èmi ò fẹ́ lágbájá yìí o ìfẹ́ kó máa wá inú ilé mi ò dákun. tó bá jẹ́ pé bó ṣe ń wá inú ilé yín yẹn ó ń mú owó oúnjẹ àwọn ọmọ wá ó ń tọ́jú àwọn ọmọ ó lè gbá àwọn ọmọ ẹ̀ jáde lọ́jọ́ míì ó ń lọ skul wọn lọ wò wọ́n ó ń ṣe ogun tán ní ẹ̀ nílé pé kọ́ mọ̀ dọ́dọ̀ yìí mọ́. ìnílé ni o máa fi ilé ṣe bá ọmọ mi lónìí pé lòun ò fẹ́ nígbà tó kì í ṣe mi bẹ́ẹ̀ tí kò ṣe kọ́kọ́ kò ṣe anything ok eléyìí tí wọ́n gbé pọ́lísì oṣù tó ń bọ̀ lísìn yóò pé 2 years mo ti sọ fún un tẹ́lẹ̀ kó tó ìjà yìí ó wá ṣẹlẹ̀ mo ti sọ fún un pé o ẹ má jẹ́ kí ọmọ yìí ó kọjá 2 years o. tẹ́ẹ̀fì bímọ lé o kì í ṣe bímọ lé kó tó má lọ school kì í ṣe pé ǹtẹ́ wàá gbé kalẹ̀ fún mi èmi ò lè gbọ́ ọmọ ní ìsìn bó ṣe mo wà yìí báyìí lọ máa wá skúlù tẹ́ fi ọmọ yìí sí o ìyẹn ni mo máa ń fi etí sí ìyẹn màá tún sọ fún un pé lọ wá ilé kó ń léwàá pé ọmọ kalẹ̀ fún ẹ̀mí lọ wá ilé kí ìwọ pẹ̀lú wọn kẹjọ máa wà nílé. kò kú sí ìyàwó kankan lọ́dọ̀ rẹ̀. kò sí ìyàwó àkọ́kọ́ ni ó ti kúrò ń bẹ̀. ìyàwó àkọ́kọ́ yẹn ti fẹ́ ó ti lọ. ó ti lọ ń tia. ok mama ẹ dìde. kí ni orúkọ ìyàwó gan kí ni orúkọ yín madam Ifeoma jókòó mo rò pé amaka ni ìbámu pé amaka disappoint me ìgbà Ifeoma lélẹ́yìn Ifeoma ó kọ rẹ̀ wípé tí yẹn pé informal letter ni a ní formal letter a ní formal letter Ifeoma ọkọ rẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ bímọ fún kọ́ ó wà so náà san dáórì kò tí ì san tán kò tí ì san tán ta orúkọ ta ni ọmọ rẹ̀ ń jẹ́ báyìí ọmọ rẹ̀ yẹn tó wà pẹ̀lú ẹ̀ yẹn sọ́ọ̀nì ìmúwo ló ń jẹ́ tí ẹ náà ni tí ọkùnrin yẹn ló ń jẹ́ òun náà sì ti san dáórì tán kí ló tó wá fìyà ọmọ ìlú wo ni bàbá tó ọkọ rẹ̀ àkọ́kọ́ yẹn ọmọ Ọ̀yọ́ náà ni kí ló tó wá fìyà jẹ léyìí tó fi jà kọ́kọ́ tó ò change orúkọ yẹn tó jẹ́ pé orúkọ ọmọ eléyìí ló change. ẹni tí eléyìí kò ṣe dáadáa ni tí ẹ wọ́ọ̀sì kò ṣe dáadáa sí mi ni. ìgbà tí yẹn ṣe dáadáa ìyẹn sì bẹ́tà jù lọ. ìgbà tí yẹn bẹ́tà kí ló tó kú lọ́dọ̀ rẹ̀. bí tí mo kú lọ́dọ̀ ẹ̀. mo ti bímọ lọ́dọ̀ ilé náà ni. ṣebí ìyá ló kọ́kọ́ fẹ́ kí ló bá dọ́dọ̀ eléyìí. mo ti kú òun bẹ́ẹ̀ nù. nígbà tó bẹ́tà kí ló tó kú òun bẹ́ẹ̀. Ifeoma ìyẹn ti ń san dáórì ìlú àbí kò tí ì san tán só sì máa san tán ó tó bí èlò tó ti san. ṣé 2.5 ní tiẹ̀ náà èlò ló ti san nù 2.5. ti san 100,000 nínú 2.5. o dẹ̀ change okò ọmọ rẹ̀ kò dẹ̀ mo change ẹ̀ tẹ́lẹ̀ mo ti dá padà nígbà o ti bẹ̀rẹ̀ sí ní san bẹ́ẹ̀ sà tọ̀ táwa náà bá bẹ̀rẹ̀ sí san tí a ń kọ́ tá à ń san díẹ̀díẹ̀
olùbáà náà ti ń jẹ padà. tó bá ti ń san tó dẹ̀ ń ṣe dáadáa. Ifeoma tó bá pè eléyìí náà lé ó tún gba dáórì lọ́wọ́ ọkùnrin mi. ọkùnrin mélòó ní ọ̀sán dáórì lórí rẹ̀? ṣé dáórì tí wọ́n ń san lórí ọmọge iná wọn ń san lórí adélébọ̀ lọ́dọ̀ yín ni? mo ti bí ọ ní jump question. mo ń bọ̀. ẹgbẹ́ ọ̀sẹ̀ kìíní yẹn. táìmù tí wọ́n fi lọ mọ́mọ́ kúrò ní skul tí wọ́n ní ọmọ wà nílé ọmọ kò lọ sí skul irọ́ ni wọ́n pa ẹ o. sẹ́yìn pé tọ́ta nìyẹn wọ́n gbọ́dọ̀ tọ́ta nìyẹn ó ní ọ̀bẹ tó gùn mí yẹn. ọmọ sanwó ìlú òótọ́. sẹ́yìn pé wọ́n parọ́ báyìí. ó ní ẹbí sixty ni ẹ yẹ̀ wò. 22 3 2021 2021 nínú. 2021 náà ló gún mi lọ́bẹ̀ yẹn. ó wá ní last time this 2026. ohun tí mo ń sọ ni pé third time. nígbà yẹn. owó third time nìyẹn. okay wait ọmọ ọdún mélòó wà lẹ́yìn yẹn? ọmọ ọdún méje. ọdún kẹlò ní tó gún ẹ lọ́bẹ? ọdún karùn-ún. ọdún karùn-ún. bẹ́ẹ̀. so lẹ́yìn tó gún ọ lọ́bẹ láti ojú oorun ẹ tún jọ lájọṣepọ̀. bẹ́ẹ̀. ó tún padà wá bẹ́ẹ̀ mí. pé kò tún wá gún lọ́bẹ lẹ́ẹ̀kan sí. láéláé sẹ́rí gbà yẹn ẹ máa gbọ́ sẹ́rí gbà yẹn sẹ́rí gbà yẹn. sẹ́rí ìyá yẹn. kúlẹ̀ tó fi gún lọ́bẹ lójú oorun gbà yẹn náà. èmi ò gún lọ́bẹ o mi ì gún lọ́bẹ o. ó kàn fìlà mi ní ara ni. mi ì gún lọ́bẹ o. sẹ́rí gbà yẹn àwọn gbà tó ní ògùn mi lọ́bẹ bó ló kàn fìlà mi. sẹ́rí gbà yẹn. sọgbọ́n wọ́n màmá gbà kó ogun lọ́bẹ̀ wọ́n ní ṣùgbọ́n kì í ṣe lójú oorun sọ́tàn ẹ̀mú kanu méjèèjì ojú oorun kọ́ sọgbọ́n. ó kẹ́ ẹ kó mú máàkì tó ń nǹkan ti bá ebe ọkùnrin lèmi. bó ti fún ọgbà yẹn. ọrùn ikùn apá. ẹ kó mú ọyà kó fi máàkì tó mú máàkì ẹ̀jẹ̀. arápa yẹn gbà yẹn náà àbá rí àpá yẹn. mi ò gún lọ́bẹ. mọ́mì gan gbà kó gun lọ́bẹ̀ wọ́n ní kì í ṣojú oorun ló ti gún ni. kì í ṣe lójú oorun kì í ṣe lógún ni wọ́n jọ ń fún fa ọbẹ̀ ni àárín bíbà ní alájì àárín bíbà ìbúwà. ó kàn lọ fi máàkì sí ni èmi àti ogun rẹ̀ ṣé bó ṣe wà yẹn bó ṣe wà yẹn kí ni ẹ wá ní police station ní Sango. wọ́n ti kúrò police station. so ẹ̀yin police station kọ́ lọ́ọ́ ọmọ tó pín ẹ̀yìn òní. bẹ́ẹ̀ni mo ń sọ pé gbà yẹn. police station ó wá parọ́ ó lóun ń bọ̀ ọjọ́ méjì ọjọ́ kẹta mo wá lọ síbẹ̀ bó ṣe mo ń kó yìí ń gbóúnjẹ lọ fún ọmọ ni so òun ò mà tí ì lọ lálà ibi eléyìí ni mo ní lọ́wọ́ ní ìgbà yẹn ọmọbìnrin yìí mo ní lọ́wọ́. ẹ nà ẹ̀yìn ọ̀bẹ yẹn ló bí ọmọkùnrin. mo ti lé ní ìgbà yẹn kó máa wà. màmá yẹn parọ́. gba receipt lọ. so kí ni mo ẹ sọ ni pé. ó tó rí ọsọ. ó ní bákọ̀ọ̀bàkọ̀ ni ló jẹ́. sẹ́rí gbà yẹn. ìgbà yẹn so. èmi ló mú ọmọ lọ school. It's all right story time wa we cannot finish this program tonight but I gbọ́dọ̀ sọ àwọn kankan. Ifeoma sir. Mama ẹ fẹ́ travel. travel. Mama. àǹtí mi kà ó kú níbi. Okay. ọmọ àlọ́ ó ti travel lórí. Okay. ọmọ obìnrin tó wà níbí. Okay. lọ ti lọ sí bẹ́ẹ̀rẹ̀ àǹtí ẹ̀. ó ti lọ sí bẹ́ẹ̀rẹ̀ àǹtí ẹ̀. Okay. mo lọ sí bẹ́ẹ̀rẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ dé láti mo lọ sí ìlú 2 years ago. Ó ṣẹ̀ṣẹ̀ dé ni. mi ò lọ sí ìlú. Mama ibo lẹ bí Ifeoma sí ibi ni àbí lu Ifeoma ilẹ̀ Ìbàdàn ó gbé ọ o Sami ilẹ̀ Ìbàdàn ó gbé ọ o wo bí wọ́n dàbí kó ọkọ làrá yìí. máàkì wà mbẹ mi kọlà máàkì wà mbẹ. máàkì ni kọ́ má jẹ́ pé tó bá ti gbọ́ ọkọ làrí ilà Ìbàdàn ni o. Ìbàdàn ni wọ́n bí ọ sí. Ìbàdàn ni wọ́n fi ẹsẹ̀ rẹ tẹ̀ orí ló fi rìn dé Ìbàdàn so ti gbọ́ á bá ọkọ rẹ sọ̀rọ̀ á yanjú ọ̀rọ̀ láàrin yín ọ̀rọ̀ change orúkọ ọmọ yẹn kò dáa o
àpékọ́ da àṣàlù yín nù àpékọ́ dànù ṣùgbọ́n kò yẹ kó jẹ ojú wa o níta ẹ̀sìn yẹn kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ṣe change orúkọ yẹn kò dáa o now tó bá sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe ń sìn ẹ̀ tó wá sẹ̀ lọ change orúkọ àwọn ọmọ padà àwọn ọmọ nǹkan tó máa affect wọn psychologically orúkọ ok káwá ní pé ẹ̀ tí change orúkọ tẹ́lẹ̀ fi jáde secondary school tó fi jáde primary school certificate yẹn tó bá wọ secondary school ṣé ó ṣe wá change orúkọ yẹn ni tó sì máa jẹ́ nǹkan míì ní tó bá lè fa permanent issue fún àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn kékeré tí sẹ́ni bẹ́ẹ̀ yìí ṣe wáyé akínlọ́tàn ní àwọn ọmọ lakínbọ̀dé ṣe ti gbọ́ informa calm down kí lórúkọ rẹ. Àríṣekọ́lá. Àríṣekọ́lá. bẹ́ẹ̀ni. Àríṣekọ́lá tó fẹ́ bọ́lá jẹ́ ṣe kọ́lá ni mọ́ bọ́lá jẹ́ o èmi kórìíra àwọn ọkùnrin abímọmọ wò láyé mi mọ́ bímọ tó o bá ti ṣe tán láti gbọ́ bùkátà lórí ọmọ tó bá jẹ́ pé bó ṣe máa ń lọ skul yẹn ọjọ́ open day one school my dear brother tó ń gbàwé ọmọ rẹ tó ń yẹ̀ wò tẹ́ pé wà táwọn ọmọ rẹ close dáadáa tó ń sojúṣe rẹ complete gẹ́gẹ́ bí ọkùnrin kò sẹ́ni tí ó change orúkọ ọmọ rẹ má lé owó dáórì kì í báyìí ná sọ ọ̀fẹ́ máa yìí mọ́ ọ̀fẹ́ wú máa yìí mọ́ ni. bẹ́ẹ̀. kí ló ṣe fún ẹ. ẹ ṣe. lẹ́yìn tó gún ọ lọ́bẹ ló bímọ ẹ̀yìn rẹ̀ fún ọ. ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀ tó ọ̀bẹ tó ló gún ọ lójú oorun the other time tó fi wá dárí ọ̀bẹ tó gún ọ lójú oorun dín ṣùgbọ́n tó fi jẹ́ pé ọ̀fẹ́ mọ́ lòún sọ nísìn. a man tó níyàwó tó bímọ kò yẹ kó máa so ṣọ́ọ̀bù níjọ́ ọ̀sẹ̀ bá pẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ò rí pé ó ń ṣiṣẹ́ ẹjọ́ náà ni kì í sọ ṣọ́ọ̀bù dílé wàá gba ilé tó jẹ́ pé àwọn ọmọ rẹ lè wà máa bá ọ ó dàbí ọba síyàwó rẹ pẹ̀lú rẹ táwọn ọmọ máa wá tí wọ́n máa padà. Àríṣekọ́lá. irọ́ ni wọ́n pa mọ́ nílé. irọ́ ni gbogbo ẹ̀. ohun tó ṣe ń gbà yẹn òun ni pé máa tó kọ́kọ́ fẹ́ yẹn wọ́n ń pera wọn. bẹ́ẹ̀ni ó dẹ̀ máa ń lọ báyẹn lọ́yọ̀ tíyà náà mọ̀ ìfùgàn yẹn máa wá níbi támà tó wà ní Bódìjà jẹ́kì yẹn wọ́n máa ń gbé lọ síbẹ̀ ìfùgàn lára àwọn ọlọ́kadà tó wà lóríta yẹn ẹnìkan sì ń fẹ́ tó nǹkan mọ̀ mo dẹ̀ pé mo ní kíní tó ń ṣe yóò affect ibo wà kì í yá le ìwúrí ibo ìwé ti fọ́mà. eléyàn ìwọ ẹ mọ̀ dá lóhùn. ìfùgàn ibi tó ń ṣe gbọ́dọ̀ ó fẹ́ fi borúkọ rẹ̀ jẹ́ ni. ó fẹ́ fi borúkọ rẹ̀ jẹ́. mo sọ fún màmá yẹn wọ́n ní ṣe bí ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀. dádì ṣẹ́rí máa tí mo fẹ́ tẹ́lẹ̀ mo máa ń pè é nípe tí mo máa ń pè ní pé pé ọmọ ẹ̀ wà lọ́wọ́ mi so mo máa ń pè pé báwo lówó skul ọmọ so òun ló máa ń bá mi ìgbà mi máa ń sẹ́ndì owó sí mi fowó skul ọmọ tó wà lọ́dọ̀ ọjọ́ máa jọ ń sọ̀rọ̀ ṣé mi wà ní pé ni. mo máa ń pè pé owó skul ọmọ o. ó lè máa ń lọ sọ́dọ̀ yẹn sẹ́wọ́n máa ń lọ ọ̀dọ̀ rẹ̀ lọ́yọ̀ọ́. ó máa ń lọ ẹ̀rù alájí ìjọ mo ti dé bẹ́ẹ̀ ní September tó lọ yìí ó sì àbọ̀tò oyún ó sì wà. ní September tọ́nà wọn ló ti sẹ́yìn. dádì ẹ má dá lóhùn bí ṣe ń parọ́ nìyẹn kò sí ìfọ̀sọ́ lára mi bí ṣe ń parọ́ nù kò sẹ́ni bọ́ọ̀lù ló fún wa lára mi. ọmọ yẹn lọ́wọ́ ó dẹ́ pè mí jọ yẹn ó lọ́mọ yẹn yàgbẹ́ ó ń bì. ẹ mọ̀ dá lóhùn gbogbo ló tún palẹ̀lẹ̀ ẹ mọ̀ dá lóhùn. wọ́n sọ pé òkè má wọ̀ rí jẹ́ ká lọ hospital. mo ń bọ̀. so ẹ wá lọ hospital so àwọn ẹ̀dẹ̀ test ẹ̀ wẹ̀ woman nurse yẹn wá sọ pé gbà tẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀ mú yẹn lọ́wọ́ wáyé tẹ̀ lóyún lọ́mọ ẹ̀ pé wáyé tí ìyá ẹ̀ ti lóyún wáyé tẹ̀ jẹ́ kó máa fún lọ́yàn so wọ́n rò pé ẹni tí mi ò sùn mọ́ níbo ló ti rí but mo ti mọ̀ pé ó ń rin àwọn àníyàn òun ló jẹ́ kí n lọ ti sọ́dọ̀ màmí ẹ̀ ẹgbẹ́ tí nọ́ọ̀sì sọ bẹ́ẹ̀ yẹn sẹ́ pé gbọ́n tí nọ́ọ̀sì sọ. ẹ mọ̀ dájú ó ní kí ló kàn mí. olóhùn gbogbo tó ń sọ yẹn dáàdì ṣe rí i. so owó ní láti máa yẹn padà sẹ́ndì owó sí ìfò gan ojú mi báyìí lẹ́ni yẹn ṣe pé tó lóyún ti sẹ́ndì owó yẹn ọjọ́ tó dẹ̀ lọ ṣe kínní yẹn máa yẹn pa fún 4 days ojú mi ló ṣe pé ẹni ẹ tí máa yẹn sọ fún pé Alfa kínní yẹn ó lóun ti ṣe but inú rírun yẹn ló ṣẹ́kù ojú mi ló yẹ pé ẹni yẹn àwọn ọmọ ẹ̀dẹ́ wà lọ́dọ̀ mi jọ yẹn ìfò gan inú ṣọ́ọ̀bù la wà lọ́jọ́ yẹn
mọ ẹ ní láti bí pé àwọn ọmọ ló ń ṣeré bẹ́ẹ̀ ó ní àwọn ọmọ labour ọba. wú wa lọ padà sọ́dọ̀ ọkùnrin yẹn tó o bá nífẹ̀ẹ́ dáàdi rẹ̀. mi ò ṣẹ́yìn kò sí kankan lára mi ṣẹ́yìn ìgbà tí mo fi bí ọmọ yìí. mú káàdì tí wọ́n fún yẹn tá a máa ìgbà tí mo fi bí ọmọ yìí ọmọ tẹ̀yìn nígbà tí mo fi bí ta fẹ́ bọ́ta ní hospital tó wà ní kí wọ́n ti ń pè health center ta fẹ́ bọ́ta mẹ́ẹ̀ kò sọ 5 naira bẹ́ẹ̀ ó parọ́ fún wọn pé òun máa padà wá kọ́mọ máa síkì báyìí kò ní lè lọ sí hospital yẹn kò kí ń lọ síbẹ̀ yẹn mọ́ mi ò kò sórí kankan lára mi ò ṣẹ́yún rí kò dẹ̀ sọ́kùnrin kankan tó tún súnmọ́ mi again irọ́ ni gbogbo tó ń pa yìí bó fẹ́ bọ orúkọ rẹ̀ jẹ́ ni irọ́ ni gbogbo tó ń pa ẹ̀fọ́ mi rí hospital yẹn sì kò lè padà lọ síbẹ̀ yẹn mọ́ irọ́ ni gbogbo tó ń pa mọ́ mi yìí. sẹ́gbọ̀n ìwà yẹn màmá ẹ̀ sì sọ̀rọ̀ kan lọ́jọ́ Tuesday ó ní ẹni ọmọ táwọn bá ti bí tó jẹ́ first born lóbìnrin tó bí ṣe wàá dá lórúkọ ẹ̀ ó ní ẹni first born táwọn bá bí lóbìnrin wo ni ada fọ́ máa ní àbádá oúnjẹ ada ẹni tó bá ti jẹ́ àkọ́bí wọn lóbìnrin ada ni so dámàlẹ̀ ti bí bọ́n ṣe wà yẹn màmá yẹn náà ló sọ ó ní wọn kì í gbélé ọkọ. ada òkè. ẹ wo ẹ wo dádì irọ́ gbogbo tó ń pamọ́ mi màmá yẹn ní irọ́ ni gbogbo irọ́ ni gbogbo láìfù ẹ̀ irọ́ ni. sẹ́wọ́n ìwà ẹ̀ màmá yẹn ní pé wọ́n ní màmá lọ gbé oyún wá níta pé because ní kóòtù àwọn bó ṣe wà yẹn ó ní ẹni ọ̀rọ̀ àwọn tó bá ti jẹ́ adá bó ṣe wà yẹn. ẹ bá ti ń wá irọ́ òun ni. ọmọ tó bá ti bí báyìí orúkọ bàbá àwọn ọmọ máa jẹ́. ẹni tá fẹ́ gbà lẹ́nu ló sọ ọ́bìṣì. ẹni tó fẹ́ gbà lẹ̀ wọ́n fẹ́ gbé mi sílẹ̀. wá gbọ́ màmá yẹn 99.5 irọ́ ló kún ẹni màmá yẹn. wá gbọmọ náà irọ́ ló kún ẹni. ṣé bó ṣe ń parọ́ sókè ṣé bó ṣe ń parọ́ torí ẹ̀wọ̀n ṣe tẹ̀lé wá lẹ́yìn wọ́n ti mọ orí èèyàn tó jẹ́ wọ́n ṣe tẹ̀lé wá lẹ́yìn. màmá yẹn. gbogbo ṣe máa ṣe sí mi mo máa ṣàlàyé fẹ́ gbọ́n rẹ̀ wọ́n gbọ́ orí kankan ṣe sọ̀rọ̀ rẹ̀. gbogbo ìwà yẹn irọ́ wọn ti pọ̀ ju bó ṣe wà yẹn ìyá yẹn bó ṣe wà yẹn ó tiẹ̀ ti gbọ́ ọmọ tán náà wọ́n tó ṣe bó ṣe wà yẹn tó bí àìsàn ọmọ méje lóbi. máa kálẹ̀ fún wọn máa kálẹ̀ fún wọn. sẹ́yìn ọmọ tẹ̀ sí bá wọn. ọ̀dọ̀ sẹ́yìn lè lè báyìí. ẹni tí wọ́n bí òun ní ọkùnrin ní à ń pè ní Victor Emmanuel Madu ọ̀tọ̀ ní bàbá ẹ̀ ọmọ ìyá ẹ̀ náà ni o. tí o ní láti dárúkọ ẹni yẹn sá ṣé kéèsì kẹni tó dárúkọ ẹ. mo fẹ́ fa àwọn kan yọ ń bẹ̀ ni because sẹ́dímà ẹ̀ ọmọ tó fẹ́ Yorùbá ni ìyẹn náà dẹ̀ bímọ fún but time tí ó gún mi lọ́bẹ̀ yẹn olọmọ yẹn kúrò lọ́jọ́ pé ìwọ tó tí àbúrò ẹ̀ gún yàn lọ́bẹ̀ yẹn kí wọ́n náà máa lọ gún mi lọ́bẹ̀. ṣùgbọ́n wọ́n ti ń gún lọ́bẹ̀ tó gbà yẹn tó gún ọ lọ́bẹ̀ padà. so òun nìyẹn fi kúrò gbà yẹn so tí o ti sà ló fi kúrò gbà yẹn so gbà tó tí wọ́n kúrò yẹn àyàjì so tí ó wá bó ṣe wá lé òye jáde ọfẹ kó ọmọ ẹ màmá ṣé wọ́n ṣe èrò tó sọ ní ìsìn. ìyá ẹ̀ láti máa sọ mi pé kọ́tọ̀ ọ̀hún tó jẹ́ Yorùbá bàbá ọmọ ló lọ́mọ o ò lè kọ́ ọmọ lọ sọ wọn àkọ́mọ fún ọmọ àyẹ̀wò dẹ̀ ti lè jáde sọ èyí tẹ̀ ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́mọ lọ́wọ́ tẹ̀ ẹ̀ lè jáde bó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀gbẹ́ àwọn náà ti sẹ́ ní tì lórí bọ́ọ̀ lórí gẹ̀ẹ́ wọ́n dẹ̀ gbọ́mọ lọ́wọ́ ẹ̀ sọ èyí tí ẹ̀ ṣe wọn wáì tó jẹ́ pé ẹ̀ lè kọ́ ọmọ tọwọ́ ti sílẹ̀ tẹ̀ ẹ̀ gbọ́mọ lọ́wọ́ ẹlòmíì èmi gan yìí ti yé bẹ́ẹ̀ ṣe gbà ẹ́ gbogbo oye ti yín àbí. mo ti mọ̀ yín láti 93. ok àti 1993 máa lẹ́gùn kó máa gbà páàsì ẹ̀ wá jọ́ mọ̀ gbé. bó ṣe wà yẹn wá jí gbé. ọmọ kan bàbá kan bóyá bí ni. ok ìwọ kọ́ níbi tí yà yẹn níbi tó ṣe wò bí bẹ́ẹ̀ wá jí gbé. bó ṣe wà ó ti ẹ̀ ti tọmọ tán. ó bímọ fún ọ̀rẹ́ méjì. máa kà sí wọn lọ́wọ́. bó ṣe wà kà sí wọn lọ́wọ́ dáadáa. bọ́ àwọn ọmọ yẹn ọ̀rẹ́ méjì òun ló bímọ fún kó àná ibi tó ṣe mọ́ ìyá yẹn tó bímọ fún ọmọ ìyá méjì ó ti bímọ fún ọmọ ìyá méjì ọmọ kan bàbá kan òun náà ló náà wà wọlé. wá jí gbé ṣèbí irọ́ tó fẹ́ pa nìyẹn àbí irọ́ tó wà lórí rẹ̀ ó yá wá gbé. ọmọ ìyá méjì bẹ́ẹ̀ni wọ́n bímọ fún ọ̀rẹ́ méjì. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ méje wo ló bímọ fún. ọ̀rẹ́ méje wo. wọ́n bọ̀ ẹ́ fẹ́lẹ̀. ọmọ kan bàbá kan. it's alright àwọn ọmọ yín tí àwọn mẹ́ta tí wọ́n lọ ẹbí kẹ́ tó fẹ́ mú àyè ìbò náà wá
àwọn wà lọ́dọ̀ mi. wọ́n gbé pẹ̀lú yín. ọ̀dọ̀ mọ́mì ni wọ́n wà. ọ̀dọ̀ mọ́mì yín náà wà. bẹ́ẹ̀ni torí kóbìnrin ni wọ́n. ẹ̀rẹ̀ take care wọn. bẹ́ẹ̀ni. ok àkọ́bí tọ́mọ ọdún mélòó. ó ti fẹ́ pé 25. kí ló ń ṣe báyìí. hairdresser ó ti ṣe freedom. ok ìkejì ńkọ́. òun náà wọ́n ń ta ọjà. ìkẹta ńkọ́. òun náà ṣiṣẹ́. wọ́n ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. náà kankan lọ school nù wọn ni. wọ́n lọ school. kí ni sàtú kí ni qualification wọn. ó jáde secondary school. ṣé school bẹ́ẹ̀ni. ṣé school tán lọ náà ni. bẹ́ẹ̀ni. ṣe fẹ́ jẹ́ kó fọ́dà. wọ́n fẹ́ bó lọ́gbọ̀n. ṣe SC bó ṣe OND bó ṣe HND bó ṣe university. wọ́n fẹ́ sọ gba form but wọ́n sì máa sì wà áìkì lọ́dún. I just need a conviction pé àwọn eléyìí náà ẹ tọ́jú wọn bẹ́ẹ̀ ẹ tọ́jú wọn dáadáa. kí ló sẹ́yìn ohun tó ń rò náà nìyẹn pé dáàdi ẹ̀ wò mí ò fẹ́ kó fi àwọn ọmọ mi sílẹ̀ fún mi. tọ́jú àwọn ẹ̀ pé ṣé mo lè tọ́jú kó fi mi sílẹ̀ àwọn fámìlì ẹ̀ ló ń tọ́jú àwọn yẹn. àwọn fámìlì ẹ̀ ń ló tọ́jú àwọn yẹn ṣé màá tún gbà wọn lè fún un káwọn fámìlì ẹ̀ tún máa bá mi tọ́jú ẹ̀ tí mo wà láàyè rárá o. second born yẹn nísìn ọjọ́ tí mo bímọ oníròhún náà bímọ ọmọ 18 years ọjọ́ tí mo bímọ ọjọ́ kẹta ẹ̀ náà ròyìn náà bímọ tiẹ̀ o kò mọ̀ sí o kò jókòó lọ́jọ́ ẹ̀nẹ́mì ọmọ yẹn o. ó fà á kí wọ́n tó yan kọ́ yẹn kó tó níyànjú. ọmọ 18 years olóbímọ ń gbà wọn. irọ́ yóò pa yín. èmi ló rà á yóò pàwọ̀ gan. irọ́ ló máa pa yín. yóò pàwọ̀ gan. irọ́ dẹ̀ láìkì irọ́ yóò pàwọ̀ gan. àti establish àìpé wípé ẹ travel àbí. travel o. good. ó fún òfin yẹn sẹ́nu ni. number one nìyẹn ẹ travel nígbà tí a ti mọ̀ pé ẹ travel yẹn ọkàn wa balẹ̀ pé àwọn ọmọ wọn sì wà ní safe hand wọ́n wà lọ́dọ̀ yín. so àkọ́bí náà lélẹ̀ dídé. sọwọ́ ẹ̀ báyìí ẹ má fi kámẹ́rà gbé ṣe báyìí náwó síwájú ná méjèèjì dá padà ó máa ń fún ọ lówó oúnjẹ gan. ṣèlúgbà tí wọn kó lọ́dọ̀ mi fọ́tò ẹ̀ lélẹ̀ ọkọ̀ rẹ̀ pé kíní ẹ̀ tó. ọwọ́ ìtọ́jú òsì lára ọmọ ìdàdà. àwọn ló fi àjẹ bó ṣe wà. ló fi àjẹ. bó ìgbà yẹn kò sí nǹkan tí mi kì í rà fọmọ yẹn. ọwọ́ ìtọ́jú òsì lára. okay thank you ẹ ṣe àwọn ọmọ rẹ ò travel number one yẹn. number two àwọn ọmọ yìí ọmọ rẹ ni wọ́n. Yorùbá máa kọ̀wé pé òkè òkú lòkú rè bá bọ ọmọ lọ́lọ́mọ. Sórí lálẹ́ yìí mo ti gbọ́ sí kéèsì ká tó wá sórí afẹ́fẹ́. In fact mo ti ní kò sí nǹkan kan tí wọ́n lè sọ. Á gba àwọn ọmọ yẹn lálẹ́ yìí á dẹ̀ ti ń jókòó wọn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀ ń rojọ́ mo rí i pé ìfẹ́ bá yé àwọn ọmọ yìí jẹ́. O tí ì tó gba ọmọ fún. Bóyá ó wù ọ́ láti ṣe bóyá ò tí ì ní kápá ni bóyá o sì ń ṣègbìyànjú àdẹ̀rí pé kó o para rẹ̀ nítorí pé o ti bímọ. Ìbá sọ wípé àtiwọ́ àtàwọn ẹbí tiẹ̀ náà kájọ wo bá ṣe jọ tọ́jú àwọn ọmọ yìí tó o bá lọ́ọ́ fẹ́ ya àwọn ọmọ tó lọ́ọ́ fẹ́ máa dágbé ni kò lè kó àwọn ọmọ lẹ̀ sọ wọn kí wọn náà sọ pé obìnrin ni àwọn ètò kọ́kọ́ bí lọ́jọ́ kó wà lọ́dọ̀ mọ́mí ẹ̀ táwọn ìpè tó o bá gbé eléyìí náà ọ̀dọ̀ mọ́mí ẹ̀ lé o lọ torí obìnrin lélẹ́yìí náà ètò sì pọ̀nlẹ̀ yìí kéré láti gbélẹ̀ ọgbọ́n wò ládàá sí ètò olè ṣe ń sìn ó ní kó fi ọkùnrin hàn ọkùnrin tó nífẹ̀ẹ́ ọmọ ọkùnrin tó mọ iyì ọmọ ọkùnrin tó mọ yáàyè ọmọ tí wàá wá tọ́jú wọn dáadáa débi pé bí wọ́n bá láwọn mọ ọmọ yìí lọ gan tán ní tí ó rí bàbá rẹ̀
yóò sì máa sunkún pé dandan láwọn fẹ́ rí bàbá àwọn látàrí ìtọ́jú tí bàbá rẹ̀ ń ṣe fún èyí tó wà lẹ́yìn tí wọ́n ń kàn lọ́wọ́ yìí tó fi jẹ́ pé tó ọba kàn lẹ̀kùn lé wọn tọ́mọ ẹ bá yọjú tó rí pé wọ́n ni bí ọba tí ìlérìn yóò rà kóró yóò mọ̀ sáré wá síbi tó wà pé òun fẹ́ lọ rí dádì òun fẹ́ lọ rí dádì òun ọwọ́ ìtọ́jú ní jẹ́bẹ́ yóò bá pé wá gbà kàrà wá gba kúdù lọ́mọ kékeré fi sún mọ́ ni ìṣẹ̀ṣẹ̀ máa kọ́ ẹ̀yin ọkùnrin lọ́gbọ́n lórí ètò yìí ìṣẹ̀ṣẹ̀ máa tẹnumọ́ máa ní ẹ̀yin ọkùnrin o tẹ́ ẹ bá jáde lọ o tẹ́ ẹ ra bisikíìtì bọ̀ o máa ní ẹ mọ̀ kó fún ìyàwó yín kó kó fọ́mọ o ọwọ́ ara yín ni ẹ fi kó fọ́mọ tẹ́ ẹ bá fẹ́ sanwó school fees tó ẹ pẹ́yìn lẹ́ni tẹ́ ẹ fẹ́ san ẹ take time tó bá ti pé kèsì àwọn tó ń san sí bank tẹ́ ẹ bá san sí bank gan tẹ́ ẹ bá nídàá tí mú receipt lọ don't send your wife take your time go to school rí ọmọ rẹ ńgbà tó mú lọ pé mo tiẹ̀ fẹ́ wò ní class tó bá wá rọmọ rẹ tó kí tán nítorí ọba rà lọ fún bí ìpápánu fún kó wá ní face your study o I just paid your school fees I brought the receipt for your school management ọwọ́ ó ti wọ́pọ̀ lọ́mọ yẹn tí wọ́n dẹ̀ pé káàṣì náà lẹ fẹ́ san tẹ́ ẹ bá san tán ẹ mú receipt wọ́n mọ̀ ṣe wọlé ó kéré tó ọmọ lè pé daddy what is that is the receipt of your school fees I just paid it let it be ringing in their brain not today torí èní kọ́ torí ọ̀la ni àwọn obìnrin kan bẹ tí wọ́n bá ra sọ fọ́mọ wọn báyìí wọ́n tún máa sọ fọ́mọ wọn pé dádì ẹ ló ní kí n rà fún ẹ owó wọn náà fi rà o tẹ́ bá ra bàtà fọ́mọ wọn wọ́n á tún máa sọ pé dádì ẹ ló ní kí n rà fún ẹ irú àwọn obìnrin yẹn ò wá pọ̀ àwọn tó pọ̀ ni àwọn tẹ́ pé bí bàbá bá fún ìyá wọn lówó kan san school fees tẹ́ bá ti ń san tẹ́ báyìí wọ́n sì wọ kíláàsì wọn lọ kọ́ wọn pé tẹ́ tètè mọ́ lọ di igbá ibẹ̀ náà mo ti rówó tí mo wá san ní ìsìn bàbá kúkú bàbá rẹ wọ́n fọmọ ní impression pé bàbá kọ́ ló ń take care àwọn làwọn ń take care nìyẹn. You are far from your children you are far from them láti máa tọ́jú wọn o mú ní priority you have to prioritize this aspect of your life it is very very germane. tó bá ṣe méjì lèyìn òbí kọ́ tọ́jú ẹ̀bí pọ̀ ọ̀rọ̀ ọmọ rí láyé tó bá ṣe ẹyọkan tọ́jú ẹ̀bí pọ̀ ọ̀rọ̀ ọmọ rí láyé ẹ̀yin lágbájá bímọ tó pọ̀ kìí ṣe aburú ẹlòmíì bẹ́ ẹyọkan kò tó tọ́jú ẹyọkan tó bí èyí lè tó bá bí tó pọ̀ tó sì ń tọ́jú àwọn tó pọ̀ yẹn náà ó sì tún lálàáfíà jẹ́ lẹ́yọkan tí ò tọ́jú ẹyọkan lọ. Changing of your children's name is a very simple thing we are going to change it but ká tó change orúkọ ìwọ náà kọ́kọ́ change kankan náà. Changing of name does not kò ní kankan ṣe pẹ̀lú dowry tí wọ́n sọ yẹn o kò ní kankan ṣe sórí ìyàwó rẹ̀ lé gbogbo punishment lásán nìyẹn like what mama said it is a punishment tó bá ṣe dáadáa ó padà san owó dowry lọ èlò 2.5 owó tá a fi repo sí mọ́tò ju owó tá a fi ra mọ́tò lọ torí pa sanwó mọ́tò kìsì ni mọ̀síkẹ́lẹ́wẹ́ tó ṣe ra mọ́tò kọ́bí ìrò tó parí yọ ọ̀nà tó 15 million tí èrè epo sí mọ́tò àfi tí ọba lò lókù torí ebi ọlọ́run tiẹ̀ tún mú epo ti wọ́n. owó téèyàn fi ń kọ́lé ọgbọ́n téèyàn fi ń kọ́lé kò tó ètè yìí ó fi gbénú ẹ̀ owó téèyàn fi ń fẹ́yàwó wọn láti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro tó bá ti tọ́jú wọn dáadáa you will see the better side of this woman you will see the good side of this woman appreciate your children the more ọmọ yìí ò rí dáadáa ọlọ́run ò rí dáadáa tó títọ́jú bá wà lára ọmọ kódà bí ọ̀sánra yóò hàn jáde lára rẹ̀ jọ torí ọlọ́run ìyẹn ni kó kọ́kọ́ bá mi ṣe torí wọ́n change orúkọ ọmọ wọ́n change orúkọ ọmọ yẹn á change orúkọ ọmọ padà kódà kò ní pẹ́ but let it be reflected lára àwọn ọmọ yẹn pé you have changed. wọn àkókò ní bàbá mi tí wọ́n fi hàn wọ́n sáwọn ilé gan we are from which state? Abia State. ìyá ẹ̀ ló wá láti Abia eléyìí nísìnyí kò wá láti Abia bíbí yẹn bí sí ni culture tó lóun fẹ́ lò yẹn borrowed culture ni wọ́n kàn punish ẹ̀ sọ́gbọ́n tó sọ ni ó ní ẹ̀ta tó fẹ́ sànú tó ti òun àti ìyá rẹ̀ ti jọ pa ó ti kún pé ọmọ yìí ò ṣe dáadáa ọkùnrin yìí ò ṣe dáadáa ó jáde pẹ̀lú ẹ̀ please gbogbo ọ̀rọ̀ tó sì ń sọ yẹn ìyá ìkíní kan ọlọ́kọ̀ fún kíní kan yíbọn ọmọ Yorùbá ni ọ́ ẹni tó ń súnmọ́ tó ń bímọ fún ọ ló ń bá ìyá rẹ̀ sọ̀rọ̀ báwọn
nílẹ̀ Yorùbá kì í ṣàpẹẹrẹ nǹkan gidi gbogbo ọkùnrin tó bá ní gbogbo tó ṣẹlẹ̀ ní sọtán ọjọ́ ló ti kúrò lọ́kùnrin ká fi ọ̀rọ̀ tó lágbára tó lè túlù tó lè ba nǹkan jẹ́ sínú ká mọ̀ sọ ọ́ta iná ń pè lọ́kùnrin àwọn àṣírí ńláńláńlá ni wọ́n kò fi wò pé nǹkan bẹ́ẹ̀nù mi ìsìn ní sọ ìní tí ń jẹ́ ìwọ lásìkò nù ṣùgbọ́n kó o sọ gbogbo tí ń bẹ́ẹ̀nù rẹ jáde kó o ṣàṣírí jáde nǹkan ò jẹ́wọ́ mọ́ ọwọ́ kó tiẹ̀ mọ́ sọ fẹ́ẹ́ tọ́ láti lọ́ọ̀ pé ń máa ṣe o èmi ló ń sọ bẹ́ẹ̀ fún tọ́ èmi ò ní sọ nǹkan kan o ṣùgbọ́n yé ọ o ti pọ́n tọ̀ ṣùgbọ́n ẹjẹ́ sọ tínú mi o ó ṣe kíní kan báyìí ó ṣe báyìí ó tún ṣe báyìí o tóbi tó sọ náà ló ti sọ òun ó ṣe thank you ń lọ sọ fún gbogbo ayé nìsín sẹ́lòmíì tó bá tún fẹ́ fẹ́ o àbọ̀ fẹ́ bọ́ dòwò pọ̀ kò ní sọ pé gbogbo àṣírí àná rẹ̀ ní túun o jẹ́ ń yá sọ́ra fún o ní wọ́n pè ní àfìfìlà périn wọ́n bá dijọ́ kejì àdẹ̀tẹ́ ọlọ́run bọ̀ láṣìírí o bọ́ ọ bá ṣe mọ gbìyànjú láti máa fi tọ́jú àwọn ọmọ rẹ̀ tí wọ́n bá rí gbìyànjú lára rẹ̀ kódà bí òtó bí ìtọ́jú yẹn òtó bó ní tó tí wọ́n béèrè fún ọwọ́ gbìyànjú tí wọ́n bá rí lára rẹ̀ yẹn òun gangan ìní ọmọ reflect ìní ọmọ tọ́jú ara rẹ̀ náà ó tọ́jú ara rẹ̀ anyway ó tọ́jú ara rẹ̀ if you are close to 50 and you look like this you have a very good stature ó sì tọ́jú ara rẹ̀ náà so ibi tó kàn kù sí ni pé mọ̀ntà sọ mọ̀ntà ìsọ ó sì gbìyànjú kò sí nǹkan kan tó fi lè sọ fún mi pé òní fóbìnrin mọ́ kò sí nǹkan náà tó lè sọ fún mi kódà kó o lè sọ fọ́lọ́run gan kó o lè sọ fọ́lọ́run torí ìgbà tó ní tó o lè sọ gan o sì tún fún lóyún fáwọn ìwọ ọlọ́run o nígbà tí o ti gun ọlọ́bẹ obìnrin ló bí o ètò ọ̀fẹ́ kò tó fẹ́ obìnrin ló bí o wọ́n ló sì ń wọ́kùnrin kì í pé wọ́n fi ń gbowó báńkì ni màdúrà àwọn obìnrin gan ti ń pọkùnrin ránṣẹ́ ó wá jẹ́ pé gbogbo ọlọ́bẹ tán lọ́bọ̀kùnrin ọkùnrin lọ́ọ́ ranjú mọ́ ẹ̀ mọ́ ìwọ ọlọ́run bọ́ àṣẹ yíyá kó lè bọ́kùnrin fún ọ ilé gbá ọlọ́bẹ ńjọ́ náà lọ́hùn ìwà afẹ́ mọ́ kọ́ máa lọ nìkan ọ̀wárí nǹkan kan sọ nísìn be a man in your house ọlọ́run ó dẹ̀ dúró tiẹ̀ ọlọ́run ọba ìtòlẹ́ ẹ̀ ọmọ rẹ̀ ọlọ́ọ̀bì kankan o wọn àkó wọn lọ́ọ̀bì kankan o ṣùgbọ́n ìyá yìí ò ní ọ tọ́jú òun báyìí abẹ́yìn lẹ́ni tọ́jú ẹ̀yin lè fẹ́ tọ́jú ìyá yìí ń tẹ́pa rẹ̀ wọ́n ń ṣe jẹ́jẹ́ rẹ̀ tọ́jú àwọn ọmọ rẹ̀ owó tó bá etí ọ̀yẹ́ kí ìyá yìí ò fi jẹun tó bá tẹ́pa tán ìní tó fi bọ́ tọ́jú ọmọ rẹ̀ òyàwó ẹ̀ náà bó ṣe rí. máa kò tún ní thank you. It's all right mama ó ti tó ibo kì í lágídí tààrà ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ibo ìlágídí tààrà ṣé ẹ̀yin náà wọ́n pè lájẹ̀kúta mọ́ mu mi ẹ̀yin náà ní òkè ẹ̀ mú mi bí bẹ́ẹ̀ bá jòkúta o so try to take care of your children mo kórìíra ọkùnrin tí ẹ bá tọ́jú ọmọ mo kórìíra ọkùnrin tí ẹ bá tọ́jú ọmọ torí tójú mi ti rí ni o mo rí báyìí àwọn ọmọ ṣe ń bàjẹ́ sábẹ́ bíríìjì Ìwó road mo rí bí àwọn ọmọ ṣe dìdàkudà pé àwọn kan ló sì bí wọn ẹlòmíì owó àbò mi ọtí ni ọmọ múra yìí give me another tumbler ni ọmọ kígbe bó ṣe mú ní tó ń rà á fẹ́ lómi ọmọ yẹn sì wà lábẹ́ bíríìjì tí ń ráre omi ò ló ń fọmọ sọ́dọ̀ ìyá ọmọ ti kúrò lọ́dọ̀ ìyá kọ̀ gbọ́n bí tó wà lọ́hùn ó rò pé ọmọ wà lọ́dọ̀ ìyá ìyá rò pé ọmọ wà lọ́dọ̀ ìyá bàbá bẹ́ẹ̀ ni ọkọ já lọ báyìí ìyàwó já lọ báyìí wọn àtọ́jú ọmọ àwọn ni wọ́n padà dá wàhálà alẹ́ sí alọ́run lọ́jọ́ ọ̀la wọn ò ní jẹ́ kẹ́ ń tọ́jú tiẹ̀ ó gbádùn tiẹ̀ wọ́n sì lẹ́ni kókó ẹ̀yẹ lọ́mọ lọ ọlọ́run ó dúró tiẹ̀ o now ibi tá a fi sí lálẹ́ yìí ni pé àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ kúrò Ìbàdàn ẹ jẹ́ fún mi ní láàrin ọ̀sẹ̀ mẹ́ta mama ada ọgbórin wí. ọ̀rọ̀ wa náà ni. ẹ̀kọ́ sókè ada ọlágìrì ó ń gbọ́ ọmọ so this is what you do for me ọ̀sẹ̀ mẹ́ta ẹ jẹ́ ká fi wo bí ọkùnrin yóò ṣe tọ́jú àwọn ọmọ rẹ̀ sí láàrin ọ̀sẹ̀ mẹ́ta yẹn owó oúnjẹ nípa school wọ́n ní di aṣọ wọ́n ní di oúnjẹ wọ́n ní di nǹkan kan lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta yẹn
ẹjọ́ ẹ padà wá kẹ́ wá fi tó mi létí níbi tó bá ṣe dé káwò bọ́yá ó mẹ́rìtì ká dá padà fún àbí ó mẹ́rìtì ká dá padà fún. Lẹ́yìn ìgbà yẹn á wá sọ̀rọ̀ dáórì òun náà mọ̀ san 100 ní o yóò san 50 ní o yóò san ọ̀sán o torí Islam tó lóun ṣe ó ṣe no sẹ́ni tí ó bá sanwó orí obìnrin o ó ṣe no sẹ́ni tí ó bá sanwó orí obìnrin o Ọlọ́run ò fẹ́ o èyí sì sanwó orí obìnrin nínú oyún kò gbọ́dọ̀ sóyún nínú ẹ̀ tó fi sanwó orí ẹ̀ tó bá wá sanwó orí ẹ̀ tán ó tún wá ṣẹ̀ṣẹ̀ fún lóyún míì torí pé kàtígórì táwọn ọmọ tó bí láì sanwó orí wọn wà nǹkan ní kàtígórì sí ètò bí lẹ́yìn tó sanwó orí ìyá wọn ni ó wà o ó ti yẹ Ọlọ́run ṣàánú wa ẹ ṣé.